Kí ló dé ọmọ Nàìjíríà, especially àwọn Fuji music lovers. Ṣé Sarafa Adigun ṣẹ̀yìn ni àbí ká non try láti pass message sí àbí ká níbi àwàdà láti mọ̀ tọ̀rọ̀. Ọ̀rọ̀ ó ṣe ganu sí kò ṣe ganu sí tí gbogbo èèyàn ń ṣe tó ń fà látijọ́ ẹ̀ tó ń ṣe challenge lórí ẹ̀. Gbà tó dórí bọ̀dá Sarafa Adigun ó dà bó fẹ́ yíwọ́ díẹ̀. Ẹnìkan ní well, heaven help those who help themselves, because Pasuma cannot sit Sarafa down to teach him how to sing. He can only give him support and help his career as he usually do to the upcomings. So it's left to him to be creative and build his confidence. Look at Tiri Leather, who is a good composer and always train himself on every Pasuma style. He is progressing with Pasuma's support. Ẹnìkan ní Sarafa Adigun should go and hand himself over to the police for disturbing and distorting Fuji music. Ẹ dákun ẹ ṣe sùúrù tó lọ lókè ní bọ̀bọ̀ kí ló ṣe. Ìkànnì you suppose go kneel down for Pasuma to give you 50 stroke of cane. Adójú ti ní ọmọ torí Ọlọ́run. So ẹnìkan wá fẹ́ ní ẹ lésì pé if it is easy, make yourself sing your own make we hear. Sarafa leave them, you still better pass Obesere. Yẹn ni ò wáyé mi. Obesere wò ṣé same Abbas Akande tá a mọ̀ náà ni àbí jókà abẹ́ni ẹ̀ ò kàn mọ́kọ́ tó ń sọ. Ẹnìkan ní this guy suppose to dey follow Ajobi ewé àtòrí Ọlọ́run. Kí l'Adigun wá ṣe fún yín báyìí? I don't know, maybe only make okay. I don't know, maybe Pasuma is afraid of telling. Maybe Pasuma, okay, Bawasi is not telling him. He's being patient, or he's not telling him, or he's fooling him. Because if na Jackie, Oba King Dr. Saheed Osupa, if na Jackie, he go don tell am the fact since he wo. The boy morning call us me àbí èwo ń bẹ because ebu ipò ẹ jẹ́ n play video kan fún yín tí ọmọla Àkọ́bí Òṣùpá tó ti kọ ganu sí challenge tí àti ibi tí ẹ̀gbọ́n Sarafa Adigun táwọn náà ti kọ tiwọn. So subscribe, share video, ẹ bá mi like, ẹ jáwọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ọlọ́run wá ṣeun rere sínú ayé mi, ṣeun rere fún mi káwọn ayé lè ganu sí. Ẹni ó fún lówó láyé ń ganu sọ́dọ̀ wọn, ẹni ó dọ́lọ́lá láyé ń ganu sọ́dọ̀ wọn, ẹni ó fún nípò láyé ń ganu sọ́dọ̀ wọn. Bàbá dá mi lọ́lá káyé lè ganu sọ́dọ̀ mi, tí n bá fẹ́ sílé káyé ganu sọ́dọ̀ mi, kí n ti mẹ́kàdé káyé ganu sọ́dọ̀ mi, kí lọ lóyìnbó káyé wá ganu sọ́dọ̀ mi. Ẹni ó bá ń kẹ́ láyé ganu sọ́dọ̀ wọn, bàbá lókè dákun náà jọ̀wọ́ kẹ́mi kò pọ̀ káyé wá ganu sọ́dọ̀ mi. Oṣù mi lè yí, mo ń ganu owó, mo ń ganu ọpẹ́, mo ń ganu oríire, mo ń ganu Amẹ́ríkà, mo ń ganu London, mo ń ganu Canada. Oṣù mi lè yí o, ọmọ February, òun ṣàlè mi February 10. Oṣù mi lè yí Dékúnlé Sàràfà, mo ti wá ń ganu, mo ń ganu oríire, owó ńláńlá kó máa bá mi gbé, ire ńláńlá kó máa wá mi wá Dékúnlé yépa, mo ti wá ń ganu. Ọlọ́run wá ṣeun rere sínú ayé mi, ṣeun rere fún mi káwọn ayé lè ganu sí. Ẹni ó fún lówó láyé ń ganu sọ́dọ̀ wọn, ẹni ó dọ́lọ́lá láyé ń ganu sọ́dọ̀ wọn, ẹni ó fún nípò láyé ń ganu sọ́dọ̀ wọn. Bàbá dá mi lọ́lá káyé lè ganu sọ́dọ̀ mi, tí n bá fẹ́ sílé káyé ganu sọ́dọ̀ mi, kí n ti mẹ́kàdé káyé ganu sọ́dọ̀ mi, kí lọ lóyìnbó káyé wá ganu sọ́dọ̀ mi. Ẹni ó bá ń kẹ́ láyé ganu sọ́dọ̀ wọn, bàbá lókè dákun náà jọ̀wọ́ kẹ́mi kò pọ̀ káyé wá ganu sọ́dọ̀ mi. Oṣù mi lè yí, mo ń ganu owó, mo ń ganu ọpẹ́, mo ń ganu oríire, mo ń ganu Amẹ́ríkà, mo ń ganu London, mo ń ganu Canada. Oṣù mi lè yí o, ọmọ February, òun ṣàlè mi
February 10 oṣù mi lè yí Dékúnlé Sàràfà mo ti wá ń ganu mo ń ganu oríire owó ńláńlá kó máa bá mi gbé ire ńláńlá kó máa wá mi wá Dékúnlé yéèpà mo ti wá ń ganu.